ẹ máa rìkọ́dù kan tẹ́lẹ̀ rìkọ́dù jàre létò. Young Froge nípa kan tó ṣe Destiny Boy. àìsàn ògbóòru tí ó ti gbé kó tó di pé wọ́n gbé wálé fún ìtọ́jú. níbi ilé olóògbé Afeez Adésínà tí gbogbo ayé mọ̀ sí Destiny Boy ibẹ̀ ni a wà báyìí. a dárúkọ yín fara lisa. orúkọ mi ni Ọlábọ̀dé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí. àbúrò Destiny Boy tí fídíò ẹ̀ tó trendy tó ń sunkún ẹ̀yẹ́ bí Adésínà kílẹ̀ ń wò. Mujidat àbúrò ẹ̀gbọ́n Destiny. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Hajara Malifa TV pé ṣe ẹ̀kú gbà gbogbo ojú tẹ fi ń wọ̀wọ́ nífẹ̀ẹ́ tí tẹ fi ń gbọ́wọ́ ní di olágbára Ọlọ́run bá làákàyè yín ò wà níjọba láṣẹ Èdùmàrè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ ní ìkànnì Hajara Malifa TV ẹ subscribe sí ìkànnì yín ẹ on notification button ẹ like ẹ comment ẹ share. àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n máa fìyẹn gbóríyìn fún ikọ̀ AZ Picture TV wípé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú ìfọmọnìyàn ṣe wọ́n kú bí kò ṣe sùn wọn bí kò ṣe rẹ̀ wọ́n mo bẹ́ẹ̀ lọ nínú àánú ẹ̀ pé gbogbo ànífi tiwa ṣe tẹlòmíì láṣẹ Èdùmàrè tẹ́ ẹ̀ bá gbàgbé mo ti kọ́ gbé fọ́nrán kan ilé tí iléeṣẹ́ AZ Picture TV tí wọ́n lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìyá Destiny nígbà náà níbi tí ìyá Destiny ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣẹ́rí Froge yìí eléyìí tí wọ́n pè ní ọ̀rẹ́ Destiny ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ eléyìí tí ìyá Destiny sọ wípé òun kó oògùn fún pé kó lò Froge náà má ti sọ̀rọ̀ nínú fọ́nrán yìí òun náà lẹ́gbọ́ tó kọ́kọ́ ṣàpèjúwe ara rẹ̀ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ Destiny Boy àti àìsàn tí Destiny Boy tó ti ń kojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó jẹ́ àbúrò ìyá Destiny Boy yẹn Ọlábọ̀dé náà tún tẹnu bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Destiny Boy ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀rọ̀wérọ̀ nílé iṣẹ́ AZ Picture tí wọ́n ṣe nínú fọ́nrán yìí àbúrò Destiny Boy eléyìí tó ń sunkún nínú ìyẹn fídíò kan tó kárí ayé tó sọ wípé ẹbí Adésínà kílẹ̀ ń wò ìyẹn Rọ́díà òun náà sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé lábẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Destiny Boy pàápàá lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wípé babaláwo eléyìí tí wọ́n pè ní ọba ẹ̀dú wọ́n ní kò lọ́wọ́ nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Destiny Boy yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun ni àwọn èèyàn sọ ẹni tó jẹ́ Mujidat tó jẹ́ ẹ̀gbọ́n ìyẹn fún Destiny Boy náà sọ̀rọ̀ gbogbo wa ń sọ wípé gbogbo wa ohun tá a bá rí ẹ má jà àtẹnubọ̀rọ̀ láti sọ torí pé ọmọ náà jólókìkí wọn ò wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àlébù nígbà náà kí wọ́n pa á mọ́ra èmi fẹ́ sọ wípé bóyá tí wọ́n bá sọ ọ́ sókè nígbà náà bí ó ṣe é ṣe kọ́mọ náà ti rí ìwòsàn ṣùgbọ́n náà bá kójọ nínú àánú ẹ̀ kó má jẹ́ àṣìsọ torí pé Ọlọ́run nínú àánú ẹ̀ kó ṣàṣe àforíjì fún kó wa torí àìsàn sọ wípé bòmí mọ́ra kí n pariwo síta kí n tú ọ sílẹ̀ lórúkọ àìsàn lágbára Ọlọ́run bá àbẹ̀sọ̀ oníṣe tèmi ti yín aburú tó bí ó kéré kò ní yà lẹ́ẹ̀dẹ́ gbogbo wa kéèmí náà fi máa fẹ́ lè sọ fún gbogbo ẹbí Adésínà yẹn tó jẹ́ ti ẹbí Destiny Boy wípé wọ́n kó àtẹmọ́ra wọn kó ara fẹ́rẹ̀ kó lágbára Ọlọ́run bá rú òní kù lẹ́yìn mẹ́ni máa kú yóò dàgbà láṣẹ Èdùmàrè ṣùgbọ́n torí pé ká ilé rókò dòrò ọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwa àyàn tá à láǹfààní sáwọn fọ́nrán yìí níbi tá a ti kó wọn wá láṣẹ kó wá sójú òpó yìí láti pé kí gbogbo yín kẹ́ láǹfààní láti mọ kí ni kúlẹ̀kúlẹ̀ kílẹ̀ bí ń sọ lórí ọ̀rọ̀ ọba ẹ̀dùn yìí torí wípé wọ́n ní kò sí nǹkan tó jọ wípé bóyá ó kú sílé babaláwo wọ́n fún poison jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fìdílé ọkọ̀ tàbí kẹfì nǹkan lédè yóò kó jẹ́ nínú méjèèjì ẹ gbọ́ ọ̀rọ̀ náà ní ṣíṣẹ̀ ń tẹ̀lé ẹ ṣoore kan fún wa ẹ bá wa subscribe ẹ comment ẹ like ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ẹ ṣeun o ẹ kú ìfẹ́ gbogbo bí wọ́n ṣe sin Destiny Boy òun náà lẹ́ ń rí díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ lẹ́rù rí ní sàn ẹ ṣeun ẹ kú ìfẹ́. ẹ káàárọ̀ everybody èmi ní Young Froge nípa kan tó ṣe Destiny Boy òun ni mo fẹ́ sọ̀rọ̀ sí nípa ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ mi èmi ní nígà Destiny Boy nígà tó yẹ pé àti Destiny Boy àjọ máa ń wà 24/7 ni èmi àti Destiny Boy àjọ máa ń wà 24/7 ni so mo rí gbogbo àwọn rumors tí everybody ń gbé ní orí ọ̀rọ̀ Destiny Boy àwọn kan ní ó ṣògùn owó àwọn kan ní ó jẹ poison àwọn kan lọ́dọ̀ babaláwo ló kù sí everybody ṣáà ń sọ kan tí ó wù wọ́n tí kò dẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ because everybody náà ló bímọ kẹni tó dìde làmọ́ tẹ́ bá máa wo the last interview tó ṣe fún mọ́mí Destiny Boy nǹkan tó ṣẹlẹ̀ gangan bó ṣe rí gangan òun náà ni mọ́mí Destiny Boy ti sọ yẹn tẹ́ bá máa rí nínú fídíò yẹn wọ́n ní pé àwọn fún Froge ní oògùn tẹ́ máa wo ní fídíò yẹn lẹ́nu máa rí bí tọ́sí ní àwọn fún Froge lóògùn pé kó lò fún Destiny Boy so èmi ní Froge mọ́mí yẹn sọ yẹn lóòótọ́ mọ́mí yẹn fún mi lóògùn yẹn níjọ́ yẹn pé kí n lò fún Destiny Boy ọ fún mi ọkọ pẹ́ kóògùn ẹ̀ dé ọkọ fún mi ọdẹ yọ ẹ̀kan náà ọdẹ lò fún Destiny ọdẹ kó ikú fún mi pé tí àwọn bá wà lọ́jọ́ kejì kí n lè lò fún Destiny pé àwọn tí mo bá wọn wà lọ́jọ́ kejì so nǹkan tó ṣe Destiny gan mọ́mí ẹ̀ ti sọ ẹ̀ jọ yẹ ká máa gbé rumors káàkiri online ọ̀dọ̀ babaláwo ló kù sí torí ọba ẹ̀dú tẹ̀yìn sọ̀rọ̀ pa ayé ọba ẹ̀dú ń ṣe èèyàn tó lè ṣe irun kan báyẹn fún Destiny àtọ̀
ọba ẹ̀dùn bí bẹ́ẹ̀ gan tá bá lọ ṣú sometimes a máa ń dé síbẹ̀ sometimes fẹ́ kọ́ máa lọ ọ̀sẹ̀ kan lọ́dọ̀ ọba ẹ̀dùn lo báyìí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti máa lọ sí show láti bẹ́ẹ̀ náà so ọba ẹ̀dùn ń ṣèyàn tó lè ṣe irun kò bá sí mo gbọ́ nǹkan báyìí gan tó rí èmi ń sùn tẹ́lẹ̀ ni ní àárọ̀jọ Sunday ẹnìkan ló pè mí pé Frosh Alpha ṣé o rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni wọ́n post ara before ta Destiny mo ní Destiny mo sì bá sọ̀rọ̀ ní last week tó yàtọ̀ ní 27 parí ti parí December show lèmi ti wálé bọ́ ẹ̀rí pé ṣé o rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí tán post online mo ní pé kí yáa máa wọrí kọ́ yẹ kí n pe Destiny Boy pé màá get back sí wọn ẹsẹ̀kẹsẹ̀ náà mo ti pe Destiny Boy tí mo pe nọ́mbà alákọ̀ọ́kọ́ ẹ̀ kò lọ mo wá pe nọ́mbà ẹlẹ́kejì ẹ̀ ó ṣàárín ọ̀dẹ̀ gbé èmi sẹ̀ tó sọ pé ògo àfànà dájú ẹ̀ lọ ń gbé kọ́ tó sọ pé ká máa bọ̀ pé something like that lójú ẹ̀ mo kúrò bí mo wà mo délé mo ṣe dárí tó ẹ̀ kò yé mi gan mo débẹ̀ lójú ẹ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ ó kọ́ ìyá ìbọ̀dì lẹ́nu ni cause normal sickness yẹn ló ti ń ṣe Destiny Boy tipẹ́tipẹ́ nǹkan tó dẹ̀ fa nǹkan tó ṣẹlẹ̀ sí Destiny yẹn kò ṣe pé ó kú sọ́dọ̀ babaláwa bọ́dọ̀ ẹni tí ẹjọ́ ẹ ká stop rumors tá à ń gbé káàkiri rẹ̀ ọba ẹ̀dùn ṣèyàn tó kò ń ṣe ẹni tó lè ṣe orúkọ báyà àtọ̀ ẹ̀pà Destiny Boy lọ́ba ẹ̀dùn jẹ́ ẹ̀pà ẹ̀kọ́ gangan ọba ẹ̀dùn ẹ̀pà Destiny Boy lọ́jẹ́ wọn ò lè ṣe orúkọ báyà sí ẹjọ́ ká stop káyé máa gbé àwọn rumors tá à ń sọ online Destiny Boy náà tó kú náà Ọlọ́run àfọ̀nùkẹ́ Ọlọ́run àtẹ̀sí afẹ́fẹ́ rere ká stop káyé máa sọ nǹkan tá a bá sì mọ́ online ẹjọ́ ká stop ẹ̀. ó kí gbogbo ọmọ Nàìjíríà ní tilé tó kó níbi tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa èyí ni fídíò Destiny Boy Afeez Adesina olóògbé Afeez Adesina nígbà tí wọ́n lọ fún show ní Port Novo ní Benin Republic níbi tí àìsàn ògbóòrò tí ó ti gbé kó tó di pé wọ́n gbé wálé fún ìtọ́jú wọ́n fà náà yìí tẹ̀ ń sọ káàkiri orí afẹ́fẹ́ pé babaláwo ẹ̀ ló pa babaláwo ẹ̀ ló fún májèlé jẹ àwòrán ẹ̀ náà lẹ́ ń wò yìí. Alpha Destiny ṣé mo miss people for you? No. Not the way they want to. Abi call them. Wetin dey wetin? I don't know. Farabalẹ̀. Hey, Jesus. Alpha, calm down. Destiny, calm down. Oh, hey, calm down. Destiny, calm down. Kí ló ṣe báyìí? Calm down. Calm down. Ṣùgbọ́n Alpha. Destiny, calm down, please. Make I. If you call them, they go just dey talk rubbish. They no go know anything now. Abi. Omo will call them. Bro, I've never been in this situation. What is wrong? Alpha. Farabalẹ̀. Nothing go down. Calm down, guy. No. Calm down. You're bad. Calm down. Calm down. Fainty. Rest your head. Me pour water for you. But I don't do it again. Alpha. Calm down. Drag my hand, no worry. Drag my hand. No worry, calm down. Should let me go front and park somewhere that will not attract attention. Oh yeah, that I'm saying. Níbi ilé olóògbé Afeez Adesina tí gbogbo ayé mọ̀ sí Destiny Boy ibẹ̀ ni a wà báyìí. Adarúkọ yín fara lisa. Orúkọ mi ni Ọlábọ̀dé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Jẹ́ndé. Báwo lẹ ṣe jẹ́ sí ọmọ tá à ń sọ̀rọ̀ nípa Destiny Boy? Àbúrò ìyá ẹ̀ ni mo jẹ́ tí ìyá kan náà bàbá kan náà jọ bí wa. Kí ni tí ẹ lè sọ fún wa nípa ìrìn àjò ayé ẹ̀ débi tó dé ní ṣókí? Ó jẹ́ ọmọ ìyàlẹ́nu sí gbogbo èèyàn tí ò mọ bí ìrìn ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nítorí now nígbà tí àìsàn yẹn ti bẹ̀rẹ̀ bọ̀ kò sẹ́ni tó mọ̀ bọ̀ àwa tá a jẹ́ ìyẹn náà la mọ̀ pé nǹkan ń ṣe bọ̀ ta ló lè sọ pé ọmọ tán fi ń tajà pé nǹkan ń ṣe
tó mọ ẹnìyẹn dẹ̀ máa sọ pé bóyá pé nǹkan tí nǹkan ṣe la fẹ́ kó wúlé lórí. So ìdí nìyẹn ìrìn àjò tí wọ́n rìn nǹkan tó ṣe ló gbé wọn dé ọ̀dọ̀ ọba Ẹdùn. Wọ́n ti lọ sígbà wọ́n ti lọ sáwo kó tó dé pé wọ́n dé ọ̀dọ̀ ọba Ẹdùn. Ìgbà tán dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ rí ìwòsàn ẹ̀ fún bẹ̀. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n fi wá fi sọ bẹ̀. Ẹ mọ̀ pé ibi téèyàn bá ti ń rí ìwòsàn gẹ́gẹ́ bí ibi tí n bá ti ń rí ìwòsàn ibẹ̀ ni máa sọ di ilé tèmi. So ìdí tó fi wá débẹ̀ nìyẹn bóyá ní pé ìgbà tí wọ́n torí àwọn wèrè blogger kan wà wọ́n máa sọ pé inú ọ̀rọ̀ tí ẹ sọ pé wọ́n sọ pé ọba Ẹdùn fún lẹ́ran ni láti gbà ẹni wọ́n ti irọ́ o. Ó ti wà ń bẹ̀ kó tó tọ́bẹ̀ ọdún Ẹdùn fi láìkí ẹ̀ kó tó dín pé ó fún lẹ́ran. Àìsàn yẹn ti wà ń bẹ̀ tó fi ń lọ síbẹ̀ náà tó ti ń lọ gbà ìwòsàn kó tó dín pé wọ́n fún lẹ́ran kó tó dín pé ó wá di bó ṣe wá dé ní ara ẹ̀ yìí. But bó ṣe wá jẹ́ báyìí àwọn tí ò mọ pé ó pọ̀ eléyìí ó pọ̀ gbá ó pọ̀ àwọ̀ pọ̀ kòkò wá bá sásùn ọmọ pẹ́ni tó bá fẹ́ kú ẹni tẹ́mi bá fẹ́ bọ́ lára ẹ̀ kò sí nǹkan tẹ́ máa fún tó máa jẹ́ mọ́ ó máa jábọ́ lẹ́nu ó máa pọ̀. So èmi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ. láti gẹ́gẹ́ bá a ṣe gbọ́ náà a gbọ́ pé wọ́n ní ìyá àti bàbá ẹ̀ ò mójútó tó kí lẹ lè bá wa sọ nípa ẹ̀. Tí ó bá sí pé ó tó bí tá a gbé dé ni ìyá gan before kó tó gùn gan ìyá gan ti fẹ́ bọ́ sórí agbègbè pé ẹ wo lè ya star tí ó bá sí pé bó ṣe jẹ́ ẹ wo òun rẹ̀ ìtorí tiẹ̀ nìyá ò ṣe ní jù báyìí lọ nìyá ò ṣe rí. Ìgbà míì àwọn eléyìí wọ́n máa fi wọ́n lẹ̀ nílé tó jẹ́ pé a máa bá ya ẹ̀jà pé kí ló dé nítorí ọmọ kan àwọn tó kù ń kọ́ tó jẹ́ pé wọn ò ní wálé. Ìgbà míì àmọ́ ìgbà míì èmi gẹ́gẹ́ bí ẹnìkan tó máa pè mí pé àbúrò mi jọ ìgbà míì gan wọ́n lè parọ́ tó ní tẹ́mi ọ̀ ní sọ pé ibi báyìí làwọn wà fèmí tẹ́mi dẹ̀ máa mọ̀ pé ibi tí wọ́n wà rí lè tó dẹ̀ máa parọ́ pé jọ afẹ́wọ́ mọ́tò láti ibì kan kò sówó mọ́tò tó jẹ́ pé wọn bá ti bá lè ṣe máa ṣe fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tiẹ̀ ní pé ó jẹ májèlé ni wọ́n fún ní nǹkan jẹ ni wọ́n nílé babaláwo ẹ̀ tó tẹ̀ fà fún ló kú sí. Kí ni tẹ́ lè bá wa sọ nípa ẹ̀? Nǹkan tó bá wà lẹ́nu kó sọ àwa la mọ̀ nǹkan tó ṣe ọmọ wa kó má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má fi kọ́ ẹni tí ò ní ọ̀rọ̀ lọ́rùn. Torí tẹ́nìkan bá parọ́ tó bá gọ síbì kan onítọ̀hún máa jẹ̀yà bó pẹ́ bóyá because ibi tókè tí nǹkan bá ń ṣe mí ibi tí mo ti ń gbà wòsàn ó di dandan kí n lọ síbẹ̀. Ìdí nìyẹn bí kíní yẹn ṣe ń ṣe ló fi lọ síbẹ̀. Ìgbà tó dẹ̀ débẹ̀ tó ti ń pé nǹkan kan wọ́n ti fún lẹ́rọ̀ tẹ́lẹ̀ ó di tí ń pé nǹkan yẹn ò ṣe mọ́ ó tún ṣeré pámbẹ̀ gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ṣe sọ wọ́n tún jọ ṣeré wọ́n tún ṣe gbogbo kó tó dín pé kíní ẹ tó wá padà kí. Ẹ̀wọ̀n àwáwí ni gbogbo nǹkan tán wí kò ń ṣe májèlé ló jẹ nǹkan tí wọ́n fún un lò fún ìwòsàn òun ló pọ̀. ẹ ṣe àrípẹ́. arábìnrin tẹ̀ ń wò lórí amóhùnmáwòrán pẹ̀lú wa àbúrò Destiny Boy tí fídíò ẹ̀ tó trendy tó ń sunkún ẹ̀yẹn bí Adésínà kílẹ̀ ń wò ẹ̀hún lẹ̀ ń wò báwo dárúkọ ẹ fáwọn aráalé. orúkọ tèmi ni Rọ́díà àbúrò Destiny èmi ló bí tẹ̀lé lẹ́yìn. wò lọ bí tẹ̀lé Destiny. èmi ló bí tẹ̀lé lẹ́yìn. kí ni nǹkan tó lè sọ nípa ọ̀rọ̀ ikú Destiny? ní ìgbà tí èmi náà wà ní ibiṣẹ́ lèmi náà wà tó fi pè mí ó ti kọ́kọ́ pè mí ní wíìkì tó kù yẹ ní last week tó kù yẹ ó pè mí lọ́jọ́ Wednesday ó ní kí n wá sí ọ̀dọ̀ òun pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n á ní kí ló fẹ́ bá mi sọ́ṣà ní òun fẹ́ rí mi wọ́n á lókè pé gbọ́ mo máa wá ní àti ṣàjọ fi fídíò kọ àjọ rẹ̀ ni mo sọ fún pa ojú ẹ̀gbọ́n ló ti ń dán sí i lójú tèmi náà ń dán mo dẹ̀ lókè pé mo ti gbọ́ nígbà tó dẹ̀ di bí nǹkan bí ọwọ́ alẹ́ tọ́mọ máa wo fídíò ẹ̀gbọ́n máa rí pé mò ń tún un ní ọwọ́ ni pé mi tí ì tún un mi tán mo dẹ̀ ń tún un ní ọwọ́ mo fẹ́ jẹun mo wá ń tún un yẹn ní ọwọ́ mo ń tẹ fóònù mo kàn ṣe rí kọ́ọ̀lù yẹn ní nǹkan bí 11:30 ta lélẹ̀ ó bá di dájú mi lọ́ba ní ẹ̀ló ṣé mo ní kọ́ọ̀lì nọ́mbà mẹ́mi kí báwọn sẹ́ndì mo ní kọ́ọ̀lì nọ́mbà mẹ́mi kí ló ṣẹlẹ̀ mo tẹ̀ ọ̀bí apá àwọn méjèèjì wọ́n jọ ń jà ní wọn ní àpẹ mo ní màá bá yín sẹ̀lẹ̀ bọ̀ máa sẹ̀lẹ̀ sí orí WhatsApp Destiny ní ìṣẹ́ wá lókè pa àwọn ti gbọ́ mo ṣàṣẹ̀lẹ̀ mi ò kọ́ bí ara sì mi tẹ́ fóònù lọ nígbà tó wá yá mo wá rí stranger number yẹn wá pè mí ó wá mo á pìkì mo ní ẹ̀ló ó níta ló ń sọ̀rọ̀ wọ́n ní ṣé wọ́n ní Rọ́díà mo ní bẹ́ẹ̀ ó ní Destiny ti ń darúkọ ẹ pé kọ́ bọ̀ wọ́n pé Rọ́díà kò máa bọ̀ mo á ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá láàrin ìyá òun pé kò ń ṣàrẹ̀ ìyá tí kò ń ṣe ìtọ́ máa sọ tẹ́lẹ̀ pé eléyìí ó le ju èyí tí wọ́n máa ń sọ lọ mo ṣáà pariwo lẹ́ẹ̀kan náà pa kí ló ṣẹlẹ̀ kí ló dé mẹ́ẹ̀mí kọ́ mo pe nọ́mbà mẹ́ẹ̀mí lẹ́ẹ̀mẹ́rin ní nǹkan bí ọwọ́ òru yẹ mẹ́ẹ̀mí píkì mo ní ìyá oníyàtà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ìyá lọ pé ó lè jẹ́ pọ́ ti sùn jẹ́ kí n fi wọ́n sílẹ̀ mo bọ́sà mo dẹ̀ lọ bá àǹtí mi tàjọ ń ṣiṣẹ́ níbi ibẹ̀ mo lọ sọ fún àǹtí mi kan tó ń ṣẹlẹ̀ àǹtí mi yẹn dẹ̀ mú fún wọn pe nọ́mbà wọn wọ́n ṣe ẹ̀ló wọ́n pe dádì mi èyí tó ń jẹ́ àkàmọ́ wọ́n pe wọn ṣe ẹ̀ló wọ́n ní ẹ̀ló
wọ́n ní kó máa bọ̀ báyìí Destiny ni o ari òyà o àǹtí mi yẹn dẹ̀ mú fún wọn sọnù bẹ́ẹ̀ ọbọ̀ sàmú wò pa kí ló ń ṣẹlẹ̀ èyí tó jẹ́ ọ̀gá wa tá à ń bá ṣiṣẹ́ ní ọ̀hún ọ̀gá wa wá bèèrè lọ́wọ́ pé kí ló ń ṣẹlẹ̀ kí ló dé aṣáàtúpá ara bọ̀dá mi ni kò yá o ara bọ̀dá mi ni ò yá ọ ṣà ní ká tún ẹni tí ó pè wá ẹ̀ka tún kù bá ṣe tún ẹnìyẹn pè ìyẹn jẹ́ dádì mi wá pìkẹ́ wọn ní ẹ̀lú Destiny ti kú o aṣọ tó wà lọ́rùn mi by that moment mo fàya mọ́ra mi ní ọrùn pé báwo ni ẹ̀gbọ́n mi ṣì máa kú pé ìwọ kì yóò kúkú kọ bí kì í ṣe yíyẹ pé o ò lè kú wípé ìkọ̀ kò lè ṣe Destiny bóyá ó ń sùn ni ó sì máa jí àṣà sùn ní ìjọ yẹn ìgbà tó dẹ̀ di àná Sunday a kúrò ní ibi iṣẹ́ wa ní nǹkan bíi 5 adé ibi ọ̀dọ̀ ọbẹ̀ ìdúlọ̀ èyí tó jẹ́ bàbá tó tẹfá fún ní àrígbàjò adébẹ̀ ní àná Sunday yẹn bá ṣe débẹ̀ ní àná mo dẹ̀ bá mẹ́mi lẹ́nu gate tó ń sunkún ní kí ló ṣẹlẹ̀ mẹ́mi tẹ̀sẹ̀ ń sunkún wọ́n ní Destiny ti kú èmi ọgbà wọn gbọ́n pa Destiny lọ sí hospital ni wọ́n sọ pé ó sùn kò máa jí wọ́n dẹ̀ lókè bá wọn ti gbọ́ ìgbà ká tó sọ̀kọ tí ẹ̀gbà ta fi ń sọ̀rọ̀ yìí kóró pé ti dé kí ló ṣe mọ́tò wọ́n ní ká bọ́ sínú mọ́tò óyá ká máa wá lọ sí hospital àbọ̀ sínú mọ́tò nígbà tá a dé ibi hospital bí ta ti fẹ́ lọ gbé Destiny wọ́n ní ká má wọlé àwa ṣáàgìrà àsọpá gbọ́dọ̀ wọlé kárí ibi tí wọ́n ti gbé Destiny bọ́ ṣàṣe gbé Destiny bọ́sítà sí mọ́tò bá ṣà ń sunkún à ń jọra mọ́lẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ èmi tí gbàgbọ́ kó ti kú bọ́jú ló ká bọ́ sí mọ́tò yẹn pé ayé tòrò yá nìyẹn àgbèdá ayé tòrò afẹ́fi síngọ láyé tòrò gbà tá a fẹ́ lọ sí wọ́n ní àìtí ìgbọ̀rọ̀ sí ní ayé tòrò nǹkan tèmi rí sí nìyẹn o. ìjẹ́wọ́ mọ̀ pé àìsàn yẹn náà ó ti ń ṣe tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. àìsàn yẹn ti ń ṣe tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ náà tẹ́kú máa dákú ó máa ń jí báyẹn náà láti ìgbà tí ó ti fẹ́ yàwó ẹ̀ tí yàwó ẹ̀ tó ti fẹ́ yàwó ẹ̀ ìjọ tó bímọ bóyá bímọ némi ọkùnjọ́ kẹta ìjọ mẹ́rin ní némi ọkùn wọ́n dẹ̀ fẹ́ lọ kí àwọn àna ó ti múra gan bóyá bọ́ọ̀sì lẹ́nu ẹ̀nà ilẹ̀kùn ẹ̀ báyìí ó lọlẹ̀ ó larí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe wà àìsàn yẹn láti ìgbà yẹn nìyẹn o lágbà yẹn ló ti ń dá ló ti ń fè ní kú ló ti ń fọ̀ ládìde àgbà yẹn ló ti wọnú àárẹ̀ yẹn ló wá pa ní ìjọ Sunday mọ́jú yìí. ẹ ṣe àdúgbò. èmi ni Mujidat àbúrò ẹ̀gbọ́n Destiny. ẹ̀gbọ́n Destiny. kí ni nǹkan tẹ́ lè bá wa sọ nípa ikú tó pa Afeez Adesina Destiny boy? nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó pa yẹn ó ti ń ṣe tipẹ́ because time gbà tó bímọ so bàtà fẹ́ ṣe ìkómọ òun lọ pè mí ní ọjọ́ yẹn pé ó ṣubú lulẹ̀ wípé nǹkan ó ṣe so wọ́n ṣáà try wọ́n gbé jáde ṣàbọ̀ gbogbo nǹkan táwọn èèyàn ṣáà ń sọ online wípé ọbẹ̀ ẹ̀dùn ṣe kinní kan ọbẹ̀ ẹ̀dùn ò pa Destiny because normal ibi tí èèyàn bá ṣáà ti ń rí wòsàn nìyẹn wọn máa lọ mo ò lè máa rí wòsàn lọ́dún èèyàn kan ní ìsìnkẹ́ sọ fún mi pé kí n má lọ síbẹ̀ mọ́ ó ṣẹlẹ̀ ni pé wọ́n pè ní ọjọ́ Sunday ní ọjọ́ Saturday mo wà níbi iṣẹ́ wọ́n kọ́ pè mí ní nǹkan bí after 12 wọ́n ní èlò níbo lẹ wà ẹ máa bọ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní Destiny but Destiny tẹ́ ẹ sọ yẹn ó pè mí fún ara ẹ̀ ó sọ fún mi pé àyẹ̀lọ́ àǹtí níbo lẹ wà mo ní mo wà níbi iṣẹ́ òun fẹ́ kẹ́ wá sọ́dọ̀ òun lọ́jọ́ Sunday mo wá sọ fún lórí fóònù pé tí bá wá sọ́dọ̀ òkè máa ń jẹ́ kí n sùn because àwọn máa ṣeré pa ni ó dẹ̀ mọ̀ pé mo lọ bí iṣẹ́ lọ́jọ́ Monday ó ṣàní pé ká wá mo sọ fún rọ́díà náà ni kò ti pè ọ́ bọ̀ǹgbà tó máa pè mí ní after 12 yẹn rọ́díà lọ́wọ́ kọ́ pé bọ́mọ yẹn ṣe wá bá mi wá pè ẹ́ ló àkàmọ́ kí ló ṣẹlẹ̀ Destiny ni o kí ló ṣe Destiny wọn sọ̀rọ̀ mọ́. ìyẹn ta ni àkámọ́ yẹn. jáde Destiny. bàbá Destiny ok. ọ̀gá mi àǹtí Kẹ́mi so inú ọmọ lè lọ wà àwọn àti Paso 5 and 6 ni wọ́n jọ wà wọ́n bọ̀ láti lọ Paso so bọ́ èdè ìní kí ló ṣẹlẹ̀ wọn náà pè mí ní sọ fún mi pé àbúrò mi kí ló ṣàbúrò ẹ̀ wọ́n gbà fún lọ bóyá pé àkàmọ́ sọ lórí fún pé Destiny ti kú ọ̀gá mi wọ́n pa gbọ́ ọ̀gá mi ṣàṣọ pé àkà lọ sùn mo ní àwọn ò lè sùn kán ju ọkàn yẹn ká pè mo ní láti pe grandma mi ìgbà tí mo pe grandma ṣọ́ ti pè é pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní rárá mo pe mọ́mì mi kan náà tó wà ní Ayétòrò mo ṣáà ń pe gbogbo wọn bọ̀ ìgbà sílẹ̀ máa mọ́ ká máa dé wọ́n ní ká máa bọ̀ àsọ́dọ̀ bẹ̀ẹ̀dùn báyìí dọ̀dọ̀ bẹ̀ẹ̀dùn Destiny kan ní kó wà ní hospital so mo adé hospital yẹn báyìí dé hospital wọ́n ní kó ti kú wọ́n dẹ̀ ní tilẹ̀ ń tọ́lọ́ ọbẹ̀ ẹ̀dùn tẹ̀lé wa dé hospital wọn àjọ ṣe gbogbo ẹ̀ ní bọ̀ wọn ò fẹ́ gbà kí n wọlé mo ṣàlọ́gbọ̀n mi wọlé àdègbè ọmọ yẹn lọ sí Ayétòrò ìgbà tá à ń lọ nínú mọ́tò àwọn fídíò kọ̀ọ̀kan tó send sí online èmi ni mo pe bọ̀bọ̀ tó bá wa gbé because kò sí anybody to help wa èmi ni mo pe bọ̀bọ̀ tó bá mi gbé dé Ayétòrò so ìgbà tá à ń lọ bọ̀bọ̀ yẹn wọ́n ní show ní ọjọ́ Sunday wọ́n máa play ní alẹ́ bọ̀bọ̀ yẹn ló wá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ wọ́n ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe fídíò ó send ẹsẹ̀ ni ẹni ẹgùn post ẹ̀
ibẹ̀ ni fídíò yẹn ti káàkiri gbogbo. bí fídíò yẹn ṣe wá jẹ́ òun ni kò even gan kò yí òun gan because ó wá pè mí lánàá pé kò yí òun àwọn wo ló ń post nǹkan bẹ́ẹ̀ kò yẹ kán tí lè máa post ẹ̀. ìgbà tó sọ pé wọ́n yìn jẹ́ ẹ̀tẹ̀ náà gbà tí adé mọ́ṣúárì mo ò mọ̀ gbà bọ́bọ́ yẹn gùn sí bẹ́ẹ̀. nígbà tí wọ́n ń yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀. mo ò mọ̀ gbà tán yọ eyín bọ́bọ́ yẹn gùn mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ kò sẹ́ anybody tó mọ̀ gbà tán yọ eyín lẹ́nu ẹ̀ láàrin wa. So gbogbo awuyewuye táwọn èèyàn wá ń sọ pé ọba ẹ̀dùn ló pa á ló fún ní poison jẹ. ọba ẹ̀dùn ò fún ní poison ọba ẹ̀dùn ò dẹ̀ pa because àwọn èèyàn lórí social media wọ́n láì kọ́ máa fi hàn trend so ọba ẹ̀dùn kọ́ ló pa ọba ẹ̀dùn ò dẹ̀ fún ní poison so kan stop láti máa sọ nonsense online ọba ẹ̀dùn ò mọ ọkàn pẹ̀ because nǹkan tí ó pọ̀ torí ó pọ̀ nǹkan lóòótọ́ mo rí nǹkan tó pọ̀ tíyàn bá kú tó bá fúnyàn ní ẹ̀rọ ni ò lè gbé lọ sọ́run ó máa need láti pọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ọbẹ̀ ẹ̀dùn poison ọbẹ̀ ẹ̀dùn òdẹ̀ fún ní nǹkan tó máa pa. kámẹ́rà yẹn ń ṣiṣẹ́ tí mi ò láì. ẹ̀sùn lẹ́yìn rẹ̀ jọ wá. Samuel olúwarẹ ló ẹ súnmọ́ ìkẹ́ máa ṣe nǹkan tẹ́ ń ṣe bàbá ẹgbẹ́ ẹ súnmọ́ ìyẹn jọ nítorí ọlọ́run ẹ máa súnmọ́ ìyẹn. ayé ayé. Kí ló ṣẹlẹ̀ blogger ni wọ́n náà kí ló ṣẹlẹ̀ gbà kí ló ṣẹlẹ̀ wọ́n ti jẹ́ wọn nínú ẹ̀fọ́ náà wọ́n ti jẹ́ wọn nínú. Ẹ má bá fóònù onífóònù jà wọ́n ti jẹ́ wọn blogger ni wọ́n kí ló tẹ̀lé ra ẹ máa rí kọ́ọ̀dù kọ́tẹ́ mẹ́rin kọjá rẹ̀ létò. Destiny.
Destiny. Destiny. Go. 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 Assalamu alaikum warahmatullahi. Assalamu alaikum. Well done. Ugly boy. Ugly boy. Ugly boy. Ugly boy. Allah. 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 Allah.
Kọ́ máa lọ bá wọn táyì. Ọlọ́wọ́ balẹ̀ alágbára tó ń ṣẹ̀dá lórí. Ẹ̀sùn mẹ́yìn láti rẹ̀. Wọ́n ṣe já ẹ lójijì. Ọ̀run àpòǹtọ̀ ìpínlẹ̀ àbíamọ́ pẹ̀tọ̀. Wọ́n gbà bí wọ́n ṣe ń fi mí hàn pé ìmì nìkan mo ní ṣe kọ́lọ̀ ọba kó tó ní lẹ́nu àgbọ̀ntàn lórí lágbára dé sínú àgbára lẹ́yìn. Wọ́n rí mi lẹ́yìn rẹ̀ àdúrà àgbọ̀ntàn àdúrà mi ò. Ìpínlẹ̀ àbíamọ́ pè wọ́n. Abíamọ́ ọ̀run àpòǹtọ̀. Mo ti sinmi. Gbogbo wa lọ. Gbogbo wa lọ. Láìláì ìlànà. Gbogbo wa lọ. Azizi. Bó ṣe ẹ̀kọ́ orí bó ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. Azizi ẹni tó ṣe ẹ báyìí kọ́. ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم منها Ṣé pákó ẹ̀dùn á tó báyìí? ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى